kò ní fọlọ́run lókè ọ̀run mi kì í dédé wá sí online ó máa ń nìkan tó máa ń gbé mi wá ẹ̀dà bóyá àdúà tó lù wá fi rán mi sẹ́ àbí bóyá ó nìkan tó dùn mí lọ́kàn tí mo bá pàdé àbó ní ọ̀rọ̀ ìyànjú tàbí ó ní advice tí mo fẹ́ fún ẹnìkan ní online tàbí lójúkojú báyìí àǹtí n bá dẹ̀ gbéra jáde láti bá èèyàn sọ̀rọ̀ tí mo bá èèyàn sọ̀rọ̀ tí mo gbà níyànjú yálà ní social media àbí ní tiwantiwa ẹ̀yin ènìyàn Ọlọ́run ó ti nídìí o mi ò ń bínú èèyàn mi dẹ̀ kì í ṣèdájọ́ èèyàn Ọlọ́run nìkan ló ní ìdájọ́ èèyàn lọ́wọ́ pàápàá jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ò ń bínú èèyàn mi ń ṣèdájọ́ èèyàn kò sẹ́ni tó mọ̀ ọ́n ṣe kò sẹ́ni tó pé ṣùgbọ́n tí n bá ti jáde èmi Prophet Àbáyọ̀mí Olówóyẹyì bàbá Olúborí wọn tí n bá ti jáde tí mo gbà ẹ́ níyànjú bóyá ní social media àbí ní tiwantiwa mo ti rí nǹkan tó lè fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run níjà ṣẹ̀sín Adédoyin òkú dẹ̀ káàtó Adédoyin ìdí tí mo fi jáde sí yín bàbá mo ti bá yín sọ̀rọ̀ rí ṣùgbọ́n mo rí pé ẹ kàn jẹ́ àgbà díẹ̀ ni ṣùgbọ́n ẹ gbà bí ẹ̀kọ́ gidi kọjá ẹ gbà bí ẹ̀kọ́ tó dáa kọjá àtìgbà tẹ́ ẹ ti sọ pé Babalọ́lá ẹ̀mí òrìṣà ló wà ní Babalọ́lá tẹ́ ẹ ti bú bàbá Adébóyè tẹ́ ẹ ti ń bú oríṣiríṣi àwọn pásítọ̀ tẹ́ bá láyé tá a ti ṣiṣẹ́ ẹ̀ṣẹ́ kan tó bí yín tẹ́ ẹ ti bú wọn mo ti mọ̀ wípé ẹ gbà bí ẹ̀kọ́ kọjá dẹ̀ tí mọ́lẹ̀ ti jáde fún yín tí mo ti gbà yín níyànjú tẹ́ ẹ̀ẹ́dẹ̀ yíìdì sí ẹ̀sìn ló kù ẹ̀sìn ó wà ẹ̀sìn Ọlọ́run níjà ṣẹ̀sìn ẹ ti wá ẹ wá dẹni tí àwọn olórìṣà lọ sí chọ́ọ̀chì ẹ̀ wọ́n lọ pàjá ń chọ́ọ̀chì yín wọ́n ti fi ń yí àwọn àlùfáà yín lára ẹ rí pé ẹ̀sìn ńlá gidi ni ta ló rán yín di òrìṣà Jésù gan fẹ́ ká lọ nífẹ̀ẹ́ ara wa àti ọmọ ìyá mi mùsùlùmí àtọmọ ìyá mi babaláwo àtọmọ gbogbo wa pátá we are family ẹ̀sìn oníkà má bára wa jà ẹ̀sìn oníkà takora wa mi mọ bẹ́ẹ̀ ṣe gba ti yín o mi mọ bẹ́ẹ̀ ṣe gba ti yín ẹ wá lọ sídìí òrìṣà lórìṣà kò sẹ́kọ̀ọ́ mbẹ̀ ṣé wọ́n pè yín síbẹ̀ ta ló pè yín síbẹ̀ ta ni olórìṣà ṣẹ̀ tó wá fẹjọ́ sùn yín tẹ́ lọ torí ẹ̀ ń jà fún ẹ lọ ń gbé òrìṣà mi ẹ ti gbé gbogbo ogun àwọn tó ọmọ chọ́ọ̀chì yín mi ẹ lọ ń gbé òrìṣà mi ń sìn báyìí wọ́n ti sọ pé chọ́ọ̀chì yẹn o wọn ò jọ́sìn bẹ́ẹ̀ mọ́ ó dáa kí ni Jésù ti wá ṣe báyìí ìlú ti níwọ̀n jọ́sìn chọ́ọ̀chì yín yẹn mọ́ báyìí kí ni Jésù ti ṣe kí ni Ọlọ́run tẹ́ ń pè má jẹ́ ń dárúkọ Jésù torí Ọlọ́run wà wà láàyè kí ni Ọlọ́run ti yín ti wá ṣe báyìí Ọlọ́run tó ń gbòrìṣà mi ńlẹ́ ó wá di pé káàn tún pè yín káàn ránṣẹ́ sí yín wọ́n náà fẹ́ rí yín láti gbà yín níyànjú láti jọ ṣàṣeyépọ̀ ẹ ń ránṣẹ́ sí káàn padà pé ẹ lè lọ pé ẹ kì í ṣọmọ lẹ́yìn Kristi pé ẹgbẹ́ tí ń yàtọ̀ ó ga o Adédoyin ó ga o Adédoyin ó ga o àwọn tó bá dẹ̀ ń rí yín wọ́n dẹ̀ rò pé àlùfáà Ọlọ́run gágo ni yín láti rò pé làákàyè ò sí mbẹ̀ ọgbọ́n ò sí mbẹ̀ ẹ ń lọ sídìí òrìṣà lórìṣà ẹlẹ́lẹ́ ń gbòrìṣà mi ibo lẹ gbé mi sí ẹ dẹ̀ fúyẹ́ lórí ilẹ̀ mi ń takò ìránṣẹ́ Ọlọ́run mi dẹ̀ kí n búrọ̀ sọ lọ mi ń ṣèdájọ́ èèyàn ṣùgbọ́n ẹja ṣọ́ra ṣe nínú ìrìnàjò yìí ẹja ṣọ́ra ṣe ẹ̀kọ́ pọ̀ o ara wa láti máa kẹ́kọ̀ọ́ o ẹ̀kọ́ pọ̀ ara wa láti máa kẹ́kọ̀ọ́ Prophet Adédoyin ẹ ṣọ́ra ṣe o dẹ́ẹ̀dẹ́ mìíràn họ fààyè yín fún Jésù ẹ̀yin kankan fúnra yín báyìí mò ń wàásù fún yín ẹ lọ fààyè yín fún Jésù kẹ́ẹ̀dẹ́ ní ìgbàlà kẹ́ ẹ máa tẹ̀lé Jésù bó ṣe fẹ́ kó kẹ́ ṣe tẹ̀lé òun kì í ṣe tẹ̀ ń bá kiri o á dáa fún yín.